Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Bóò lójú ọjọ́, ọ̀dẹ̀ ọ̀dà bí dára fún wa. Òní jẹ́ ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ ìṣẹ́gun òní yóò sàn wá. Ànímáráyé 40 òní dàrú mọ́ wa lọ́wọ́. Gbogbo ohun tá a fẹ́ Elédùà ó ṣe é fún wa. Èyí tá a fẹ́ Elédùà ó lè jìnnà sí wa. Àní ohun tẹ́nìkan ò bá mọ̀ ní sọ pé kí ni wọ́n ń wí. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run fún àwọn òyìnbó ní làákàyè, wọ́n ṣe paracetamol jáde. Ọlọ́run sì fún àwọn bàbá wa náà ní làákàyè. Paracetamol àtọ̀dọ̀ Ọlọ́run wá, òun lákọ̀ yín. Sọmọ pé ewé kìí ṣe dúkìá bàbá ẹnìkan, egbò kìí ṣe dúkìá bàbá ẹnìkan. Ọlọ́run ló ní. Ọya fìdí ẹ̀ lébì kan. Ọya ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ àfẹnumẹ́nu, ẹ jẹ́ àfẹtìmẹ́tì, ẹ jẹ́ àṣẹnu kẹ́mú. Ẹ yá mi létí ìtọ̀ tó yín kẹ́ fi tòsí ilẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò òótọ́ ọ̀nù jáwé àti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò òótọ́ ọ̀nù wàgbò. Kò ní dàrú mọ́ wa lọ́wọ́ o. Orúkọ ewé yìí ni wọ́n ń pè ní ewé àtò. Ó jẹ́ ewé tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Igi rẹ̀ rèé. Ewé àtòrà ni. Mo ti ṣàlàyé ń pa ẹ̀rí. Màá fẹ́ fún wa ní ọ̀nà wo làwọn bàbá wa tún lò gbà. Ṣé rí ohun tí mo fẹ́ ṣàlàyé fún wa gangan ni ìwúlò òkúta akọ. Ó wá ní í ṣe pẹ̀lú ewé àtò àti igi rẹ̀. Òkúta akọ. Òkúta akọ. Yóò máa yẹ ẹlòmíràn lẹ́nu pé òkúta akọ. Bẹ́ẹ̀ ni. Òkúta akọ yìí àwọn àgbàlagbà máa lò fún nǹkan tó pọ̀. Tí ọ̀tá bá pọ̀ fún yàn, a máa lo òkúta akọ fún. Àní tí ì débẹ̀ wọ̀n. Àní tí ì débẹ̀ wọ̀n. Ẹ jẹ́ á kọ́ dúró nítòsí yìí ná. Àtòrà àwọn àgbàlagbà ńbẹ̀ la fẹ́ dúró sí. Tó yẹ pé tọmọdé tàgbà ní máa lò. Ara máa ṣe kémúkémú ni. Àgbo àtòrà. Ẹ lọ wá bọ́kẹ́ẹ̀tì kan yìí. Ẹ rí bọ́kẹ́ẹ̀tì yìí bómi ṣe wà ńbẹ̀ yìí. Ẹ lọ wá òkúta akọ. Ẹ fọ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ kó sí ẹjọ́ pọ̀. Ẹ wá wá igi àtò. Ẹgẹ kéékèèké. Ẹ kó sí. Ẹ bomi sí. Ẹ máa fi wẹ ọmọdé. Bẹ́yìn gan dé láti ibi iṣẹ́ lálẹ́. Ẹ dà á sínú, ẹ yọ́ omi orí rẹ̀. Ẹ dà á sínú omi wẹ̀ kẹ́ fi wẹ̀. Kòǹbó lẹ́ dìde ńjọ́ kejì. Ẹ sọ pé ó di ní òkúta akọ. Òkúta akọ. Òkúta akọ. Ẹni tí ọwọ́ bá máa yún. Àwọn àgbàlagbà ń pe àrùn kan ní ẹ̀gbà ayé fi ṣe ni. Wọ́n fi ṣe ládùúrà pé ẹ̀gbà ò ní gbárí ọwọ́ wa dànù. Ẹ̀gbà
spiritual disease wà, gbọ́ mi, spiritual disease ó wà, organs disease ó wà. Bá ti ní àrùn tara, spiritual disease náà wà. Èyí tọ́pọ̀lọpọ̀ mọ̀ ní wọ́n ta á lọ́fà, ohun tí gbogbo èèyàn kàn mọ̀ náà nù, wọ́n ta á lọ́fà, òun nìkan ni wọ́n mọ̀. Tí ayé bá gbé àgbà náà léèyàn lọ́wọ́, tó o bá náwó ọwọ́ rẹ̀ tán, ojú rẹ̀ ò ní wálé. Bọ́m̀bí lọ wá òkúta akọ, gun kọ lọ kúkúná lọ́mú lo àgbẹ̀dẹ bí wọ́n bá ti ń lo irin, ìpẹ́pẹ́ irin tí máa ṣíbọ̀ yìí lọ wá, gun papọ̀ mọ́, ó di mélòó, ó di méjì. Ewé ẹ̀mọ́ àgbò, gun papọ̀ mọ́ pẹ̀lú èpo ọ̀bọ̀, ó yá fi ọṣẹ kó, máa fọwọ́ rẹ̀. Kódà àwọn bàbá wa máa fi fọwọ́, wọ́n bá ń lọ bí ọjà wọn, àwọn ìyá wa wọ́n máa ṣe fún wọn pé wọ́n fi fọgbá, àfi fọ ṣọ́ọ̀bù, àfi fọ ṣọ́ọ̀bù. Ní agbára Ọlọ́run, nǹkan bẹ́ẹ̀ ò ní sí ọmọ. Tẹ́lómi bá ti dé ṣọ́ọ̀bù, ọwọ́ máa hun, ọwọ́ máa hun, ọwọ́ máa hun. Kẹtún wá wo ibi tó tún wúlò sí o. Ẹ rí i pé tọmọ mi bá dénú kíláàsì, yóò máa sùn. Tàbí kí wọ́n pé kọ́ lọ kọ́ṣẹ́, ẹ̀mí rẹ̀ ó máa yọ mẹ́. Ẹni kọ́ máa fi wẹ̀ pẹ̀lú omi gbígbóná, ẹ̀mí rẹ̀ ó padà. Tàbí ẹni tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ bá máa ń rorò kúrò púpọ̀ jù, ẹni kọ́ máa fọṣẹ ìwẹ̀ o. Ẹ dúpẹ́ fọlọ́run. Gbọ́ bí mo ṣe kà á nì. Àní ẹ̀gbà ayé fi ṣe nù. Wọ́n na mówó fún yẹn, wọ́n sì fi wọ́n bí ọjà ẹni. Ó tún yàtọ̀ sókúta o. Ẹlòmíì ń pa owó, kò lè sọ pé kókó ohun tóun ṣe nì. Ẹ̀gbà kò ní gbari ọwọ́ rẹ wá dànù. Wọ́n lè gbégò lẹ́lòmíì lọ́wọ́ pé láwẹ́ ìgò rèé, ayá máa mú. Wọ́n gbèlè lọ́wọ́ látọjú oorun, ẹ̀ẹ́jọ́ dójú ayé ó máa fa mi kiri ni. Ọlọ́run ní jẹ́ kásìkò sọ́dọ̀ wa o. Gbogbo ọ̀rọ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ wá, Ọlọ́run yóò bá bomi ìtùnú síbẹ̀ o. Òkúta akọ, èpo ọ̀bọ̀, ìpẹ́pẹ́ irin àgbẹ̀dẹ, ìpẹ́pẹ́ irin àgbẹ̀dẹ, ewé ẹ̀mọ́ àgbò, ọ̀tán ó ti gún pọ̀. Ẹlòmíì máa bèrè pé bàbá ọṣẹ wo láwa fi pò, ọṣẹ tọ́ kódà ọba àlọ́ṣẹ green, ọba àlọ́ṣẹ purple, ọba ọṣẹ. Ọmọ ìfọ owó. Ẹni tí táàrẹ̀ ọkàn bá máa ń mú, bóyá ẹ̀mí rẹ̀ máa yọ kúrò níbi iṣẹ́, àbí ọmọ bá fẹ́ lọ skul, yóò máa ní orúnkún, tàbí kó wà ní skul, yóò máa sùn. Ẹlòmíì gan ó lè jọ́gà aṣẹ́ kó débi iṣẹ́ kó máa sùn. Àwọn yòókù ló sì máa ṣiṣẹ́ lọ. Ẹni kọ́ máa lò ó. Àbí mi èèyàn bá máa ń rorò kúrò, ẹni kọ́ máa lò ó. Pẹ̀lú omi gbígbóná, àárọ̀ gbogbo nǹkan burúkú yẹn yóò yọ kúrò lára rẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayẹlẹ́rìí, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Bàbá ti dé Kòròdú garage, kò ní wọ́wọ́ mọ́tò bá yé kú. Ọbọ̀nlẹ̀ ní Emily bus stop, Emily street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà Udeni. Ilé mi wà ní Dégàkàn ní Bẹ̀nẹ̀. Tó bá ti débi tí ọwọ́ Àjàṣẹ́ ló ti ń bọ̀ ní mọ́tò tí ń lọ Tọ́pá. Bọ́ọ̀lẹ̀ níbi tí Túndé ti ń ta mọ́tò. Pàfé tó jáde wá lára ibi tí ń ta mọ́tò yìí gbàbẹ̀. Premier Von Adouat yà síbẹ̀.
pẹ́pẹ́ tó yà síbẹ̀ kábíyèsí bàtà mẹ́rin ọ máa wo ìtaàsì kan lọ́ọ̀kan ìtaàsì yẹn súnmọ́ dáadáa ó rí ọ̀nà kan tó yà ní àgọ́ òsì yà síbẹ̀ ó rí ilé kan wọ́n kùn ún wọ́n ṣe kùn ún ni wọ́n ń ta bí ẹja bí nǹkan kan bẹ́ẹ̀ hàǹtògbó tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀dọ̀ mi nìyẹn wó bẹ̀ fúláàtì tó wà nínú ọ̀dọ̀ mi nìyẹn Nàìjíríà mo wà báyìí ṣùgbọ́n gbà bí rí ọ̀sẹ̀ méjì màá ti wà ní Kútọ́nù mo ń gbàbẹ̀ lọ sí orílẹ̀-èdè Burkina Faso yóò yẹ gbogbo wa kò ní yẹ ẹlẹ́ gbogbo ẹ̀yin tẹ níṣẹ́ lọ́wọ́ mi lẹ́gbàá o wọ́n tó bá ẹ̀sìn bẹ̀ wá ṣẹ́ tó bá ní àbọ̀ fi DHL gbé ọ̀sánwó o báyìí pé mọ́tò lọ fẹ́ fi gbé ọ̀sánwó o gbogbo àwọn ètò tá a ti filẹ̀ látọjọ́ tó ti pé ẹ fẹ́ máa béèrè lórí ẹ join private group owó ni wọ́n fi ń join rẹ̀ 5,000 ó sì máa san 5,000 lóṣù àyè wà fún ọ láti béèrè ìtumọ̀ àlá rẹ lọ́fẹ̀ẹ́ tó sì béèrè ohun tó ṣe sí lọ́fẹ̀ẹ́ àmọ́ ọ̀tọ̀ ọ̀bá sínú gúrúùpù yìí má pè mí fún iṣẹ́ kan àrípẹ́ fi sílẹ̀ mo fẹ́ kẹ ìnídọ̀ lóhùn ó sì béèrè nípa ìrìn àjò ayé rẹ àwakọ̀ ọlọ́run ni ó sanwó kò sì jẹnu ọyà mú nọ́mbà yẹn mọ́dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà mi àkọ́kọ́ nù tó bá ti pè é dàrẹ́tì tí ó lọ pé wásaàpù ẹ̀ tí n bá gbé mi ò sí mi fóònù wa tàbí kí n bí sí nìyẹn yóò fún ọ nìkan sí +23481 33 155 111 +23481 33 155 111 nọ́mbà méjèèjì yẹn hotline yóò fún nọ́mbà orílẹ̀-èdè Benin sí +229 54 65 1928 +229 54 65 1928 yóò yẹ wá kò ní yí ẹ lẹ́ òjò kì í rọ̀ kó tà sí rẹ̀ bó ṣe ń wò mí yìí olóríire ò ní tà sí rẹ̀ dára fún wa àrọ́ dẹ̀ o àrọ́ nínú wa o yóò yẹ wá o kò ní yí ẹ lẹ́ tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Àyádáre kì í ṣèmí o tẹ́ ẹ bá ti pe nọ́mbà mi tí n bá ti lè sọ pé bàbá ọgbọ́n lẹ́ ń bá sọ̀rọ̀ Lukman ọmọ Àyádáre èmi rè mo fi gbogbo ẹnu kọlà bíi tàǹgìrì òun fi mí rẹ́rìn ọ̀dà mo ti gbọ́ gbogbo ẹ̀yin onírànwọ́ wa kò ní tán lọ́wọ́ yín o èyí tẹ́ ń fún wa lẹ́bùn owó ni àmọ́yé nǹkan mèremère dára fún yín ẹlòmíràn ni a má dáa kọ òun ẹ̀yin tá a dáa kọ àmọ́ mọ̀ dáa kọ yín ni torí pé dáadáa tẹ́ ṣe fún wa pọ̀ ọlọ́run sì bá a ṣẹ̀ṣẹ̀ fún yín yóò yẹ wá o gbogbo ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin Abidjan Burkina Faso èèyàn ni yín o ọlọ́run ní fi yín lẹ́ o èèyàn mi ní Germany Italy Canada ọlọ́run ní fi yín lẹ́ o Mr. Hakeem lọ́wọ́ bá dúpẹ́ fún yín dára fún yín o yóò yẹ yín o Abisu yóò yẹ ọ léde paraku yóò yẹ ọ yẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá gbogbo yín ní ọ̀yẹ́ ǹdẹ́nìkan sí ẹ ṣé o ìrànlọ́wọ́ ò ní tọ́fẹ́ yìí náà o èyí náà máa ra ànúgbà o ibi tẹ́ ẹ ṣe sí ẹ rí ibi tẹ́ ẹ ṣe sí ẹ rí tó kì í tánú gbọ́ọ̀sùn a máa fi ọmọ lára o wọ́n tó bá kọ́wọ́ kan àdá àfúrọ́gí àṣírí yín ò ní tú o ire o ire kàbìtì nílé gbogbo wa o.